ti lọ pọ̀npọ̀n bíríkìlà for long then mo dẹ̀ ṣe ọmọ ọ̀tá díẹ̀ láìdè mo ti ṣe fíìmù àṣẹ ìta jáde sí market àṣẹ ìta gbé sábẹ́ kọ́bọ́ọ̀dù àṣẹ ìta àti ẹ̀pá rárá àṣẹ ìtó yẹ pé nígbà tá a rìkọ́ọ̀dù ẹ̀ tán tá a dé studio pa a fẹ́ ẹ̀díìtì wọ́n ní ṣe ni téèpù kan falafala tó kàn rà gbèsè ṣe rí ọlà yẹn ọwọ́ Ọlọ́run ló wà o kò sí lọ́wọ́ ẹ̀dá o kì í ṣe bá a bá ṣe ṣiṣẹ́ la máa fi là o lára kò rà bẹ́ẹ̀ kọ́ bàbá wa ò tó lò náà tẹ̀ ní ọ̀gá tèmi Igwe Ọláyà ipò tí Igwe wà lẹ́nìí Ṣótòló wà ń bẹ̀ Ṣótòló gbìyànjú ṣé Igwe gbìyànjú wọ́n pé wọ́n ní eléré Ṣofọ mo wá tú di ọ̀rọ̀ yẹn pé wá àná ṣé wàá máa ṣeré ọmọ tó máa fi ṣeré ọ̀rọ̀ wọn á pè sọ́dọ̀ á kú ó máa bá a jẹ́ ó máa pọ́n mọ́kàn sùn wàá páàkì ẹ̀sẹ̀gbẹ̀ nígbà ìbá ṣeré tó wọn máa sunkún ni o kò sáyé pé ayé òun kí ló ṣe láìṣẹ́ aláyé ó gbọ́dọ̀ mọ́ àwọn èèyàn nínú dùn inú wọn gbọ́dọ̀ dùn so wọn ní máa dùn yàn náà ń banújẹ́ orí ọ̀fẹ́ láàánú náà rí gbà kọ́ ló ń gún wa lẹ́mìí dáadáa. orúkọ mi ni Abdulhakeem Alamotu tí mò ń ṣeré sinimá tíátà eléré orí ìtàgé làwọn èèyàn mọ̀ mí sí. Ọláìyá Alhaji Lukman Olóyèdé mo pàdé ẹ̀ ní ilé ìyáálé mọ́mì mi kan ní Ọmọlé mi ò mẹ́ni tó ń jọ́láyà rí mi ò rí di méjì ni mo mọ̀ ló ń gbé inú ilé wa tá a jọ ń ṣe kí di méjì tó máa gbé inú ilé wa mo ti mọ̀ Ṣèyí Crown ṣiṣẹ́ ní hospital yẹn ni wọ́n rẹ́ǹtì ilé wa ní Ọmọlé nígbà yẹn bá a ṣe dọ̀rẹ́ nìyẹn gbogbo wa àti Ṣọlá Rasaki gbogbo wa alhamdulilayi ṣukura ṣe wà láyé dìsín àwa ń jọ ń ṣọ̀rẹ́ fa mo ṣe kọ̀ǹdọ́tọ̀ lẹ́yìn Ṣèyí Crown náà láti di 1990 fi bẹ̀rẹ̀ tíátà fúlù yẹn láti gbà yẹn ni mo ti sọ di iṣẹ́ tí mi ò níṣẹ́ mi mọ̀. ọlọ́kùnrin kan wà àbúrò wa lẹ́gbàá ni ọ̀gá ló jẹ́ sí mi wọ́n ń pè ní Jàre Adénírégun ọ̀gá mi kan tún wà ọ̀rẹ́ lájọjẹ́ méjì ni wá YS Karim nǹkan Karim la bá ń pè graduate ni wọ́n ní yunifásitì theatre act ni wọ́n ṣe gbogbo ìgbà yẹn mi ò tiẹ̀ mọ̀ pé wọ́n ń lọ read theatre act yunifásitì lọ́wọ́ bẹ̀rẹ̀ yẹn ni mo ti mọ̀ pé kíní ó pọ̀ ju bí mi ṣe ń rò lọ àwa onítíátà ẹgbẹ́ kan wà ńgbà yẹn a máa ń pè ẹgbẹ́ yẹn ní ANTP Association of Nigeria Theatre Act Practitioners tá a máa ń kọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní káṣí ìfagbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ yẹn wà ní Ẹ̀gbá zone then wọ́n máa ń pè wá ká máa wá kún wọn lọ́wọ́ wọn á tó máa pè kan ní Jàre Adénírégun kó wá direct tó máa pè kan ní YS Karim nígbà yẹn àwọn máa pa wá torí mo ti dàgbà wọ kí n tó bẹ̀rẹ̀ ṣe yẹn fúlẹ̀ wọ́n á rí mi bí ẹni tó ti mọṣẹ́ yẹn gan-an tó máa pè mí sórí stage tí máa ń kóná wọn ní kí n lọ jókòó náà. ohun tí mo ṣe gbà pa wọn kọ́ mi iṣẹ́ dialogue ni o ọ̀rọ̀ wọn ni o mo gbọ́ lẹ́nu Jàre Adénírégun dáadáa wípé tí má ti rí àzì lágbájá gbogbo yìí ni mo ti rí àzì o ní tó jẹ́ kí n mọ kí nìyẹn níwọ̀n bá ti mú nìyẹn màá jókòó mo máa ríra ń bí ẹni pé èmi ni wọ́n bá wí náà ń rí àzì pé yẹn ṣapá ilẹ̀ mi náà máa ṣapá máa ṣorí torí gbà yẹn lójú mi lọ́kàn mi àwọn èèyàn máa ń fojú rí náà mi pé eléyìí màá ní kó wá ṣe báyìí
rọ ó dàbẹ́ ìgbà tí wọ́n ti rí nǹkan yẹn mọ́ òkè sọ́fà pé mo mọ̀ fẹ́ mọ kíní máa wálé nígbà yẹn. Àwọn tó mú mi wọ tíátà wọ́n kàn mú mi síbi wọn drop mi ni o wọn ò fọ̀nà wọn mi rárá ọláyà ló kàn gbìyànjú díẹ̀ kò sí pé báyìí ń ṣẹṣẹ ni báyìí ń ṣoríire mi ìmọ̀ rẹ̀ azá grande wa pé ibi báyìí la jíjẹ kò sí. So bí mo ṣe bẹ̀rẹ̀ tíátà mi nìyẹn gbogbo àti mo ń ṣe stage yẹn mo ń gbìyànjú láti ṣe fíìmù mi gbàrà àkọ́kọ́ tí mo kọ́ rìkọ́dù ẹrù ayé 1995 ní ilé bàbá mi àbúrò dáàdì mi Alhaji Suraj mọ́ kọ̀màṣà ní Ọbántòkò ni mo ti ṣe late Yẹmí Adégúnjú ló bá mi coordinate ló direct ẹ̀yìn yẹn mo á ṣe tí ó jáde tí Hakeem lásìkò ta ẹ̀yìn yẹn ni mo ṣe yẹn ẹ̀yìn yẹn ni mo ṣe ẹ̀kọ́ funfun mo ti ṣe fíìmù àṣẹ ìta ó jáde sí market àṣẹ ìta àgbésábẹ́ kọ́bọ́ọ̀dù àṣẹ ìta àti ẹ̀pá rárá àṣẹ ìtó yẹ pé nígbà tá a rìkọ́ọ̀dù ẹ̀ tán tá a dé studio pa fẹ́ ẹ̀díìtì wọ́n ní ṣe ni téèpù kan falafala tó kàn gbèsè bàdà ti fẹ́ ṣe kọ́lọ́ ń ṣiṣẹ́ wa níṣẹ́ ìbáríkà fún àwọn ọmọ wa tí à ń fẹ́ ilẹ̀ fún wẹ́rẹ́wẹ́rẹ́ ìfanabá o àwọn táwa bá ń wájú wọ́n tún jẹ́ káwa mọ̀ pé ìfà làwa tún bá torí gbé sọ fún mi pé òun ya fíìmù odindi episodes bóyá 26 episodes bóyá 13 episodes pé umatic kámẹ́rà umatic yẹn kámẹ́rà ńlá ni ó hàn nígbà yẹn náà ó lóun yàtọ̀ pátá látòkè délẹ̀ ó ní gbogbo ẹ̀dẹ̀ black kódà ó ṣètò ẹ tó lọ ṣètò ẹ pé ó sá sínú flower cultural center lọ́nà àbá kùtùkùtù ẹ̀ rí tó sọ fún mi àwọn náà tún sọ pé àwọn ọ̀gá wọn náà tún kódà mo gbọ́ pé wọ́n ní eléré Ṣofọ mo wá tú di ọ̀rọ̀ yẹn pé wá àná ṣé wàá máa ṣeré ọmọ tó máa fi ṣeré ọ̀rọ̀ wọn á pè sọ́dọ̀ á kú ó máa bá a jẹ́ ó máa pọ́n mọ́kọ̀ sùn pa páàkì ẹ̀sẹ̀gbẹ̀ nígbà ìbá ṣeré tó wọn máa sunkún ni o kò sáyé pé ayé òun kí ló ṣe láìṣe aláyé ó gbọ́dọ̀ mọ́ àwọn èèyàn nínú dùn inú wọn gbọ́dọ̀ dùn so wọn ní máa dùn yàn náà ń banújẹ́ mo yẹ fíìmù tá a ṣe tá a rò wà lọ́wọ́ mákẹ́tà tí mákẹ́tà gan ò tà dáadáa ìjà àìmọ̀ fíìmù tá a ṣe kama location tí mo ti wọ̀ ní èjì 48 stories mo ti wọ̀ ní location àti tó jáde o àti tí ò jáde bọ̀ nísìnyí alhamdulillah ọlọ́run ṣeun ṣùgbọ́n àwọn náà ṣe jókòó tàyín sọ̀rọ̀ àwọn kan wà tán tó wá nídìí iṣẹ́ yìí tí wọ́n sì láyé mọ̀ àfihàn wọn kọlọ́run jẹ́ káà náà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ gbogbo tí ìjẹ́ fẹ́ẹ́ rò bá mi pẹ̀lú owó lọ́wọ́ pàdé àlàáfíà ara nínú iṣẹ́ yìí láti lo bí 120 years ó ti tó kọlọ́run pẹ̀ bẹ́ẹ̀ ọmọkùnrin kan wà Sídí ìyàwó àbúrò wa JJC ìyàwó ẹ̀ Sídí yẹn ọmọbìnrin kan ọmọọṣẹ́ lèmi mọ̀ sí torí ó gba ọdún ẹ̀ kọjá pọ̀sọ́ ọmọ yẹn ti ń ṣe tíátà ti pẹ́ kí JJC tó dábẹ́kúta wọ́n ń pe ọmọ yẹn ní Ìyábọ̀ Ọpọ́nsún àti àwọn ladies kan mo kó wọn lọ ní tí mo lọ fi wọ́n ṣe eré stage abúlé school shows abúlé sábúlé wọ́n pọ̀ bẹ́ẹ̀ mo kó wọn lọ ṣe show yẹn èlò ni mo kún fún wọn gbà tàdé náà ṣé mo fún 300 fún ẹni kọjá kò dájú
pé mo rí 300 a máa ń tọrọ lé ẹ̀yà bá fẹ́ ṣe ní eré àìní fún wa níbi tá a máa sùn wọ́n máa fún wa. Ẹni tí mo lè pè lọ́gàá mi lọ́rọ̀ iṣẹ́ fíìmù pé ká ta fíìmù ká kó fíìmù ta ó ní ọkùnrin kan báyìí tí wọ́n ń pè ní wà ní Kòròdú ọ̀gá wa ní tíátà ni mi ìmọ̀ èjì ẹ̀ ọ̀gá wa ni má rántí orúkọ ẹ̀ òun ni mo rí tó kọ́ ta orin bẹ́ẹ̀ mo ti ń rò pé kí n máa ta fíìmù mi fún ara mi problem tèmi kẹ́ ẹ̀ ojú pé tí nǹkan bá wù mí ṣe màá máa tẹ bọ́tìn ní báyìí kò sówó kò sí ní sówó mo wá lọ sọ́dọ̀ àwọn fídíò club torí mo máa ń rédí fíìmù dáadáa àwọn tí wọ́n ń ṣe tiwọn dáadáa tó normal ẹ fún mi ní VHS cassette mo wá nù àwọn ọmọ ṣẹ́mi kan wà people like Dáre Agbéjò filẹ̀ fún like Rebecca and others nígbà tó wá di pé CD dé owó tèmi mọ̀tàn ń ta CD tẹ́lẹ̀tẹ́lẹ̀ 1,200 ohun tó mú CD di 400 naira míì mọ́ ẹ̀yọ kan nígbà yẹn nígbà tó yá ó di méjì yẹn ó dàn 500 náà ń tà online o àwọn mákẹ́tà o àwọn òṣèré o fídíò club o ẹni tó bá ṣe kíní yẹn jẹ́ Ọlọ́run ló yé kò sáwọn pé láàrin àwa bóyá aráàlú dẹ̀ ni ó ohun tí mo kọ̀ọ̀kọ́ aráàlú máa ń ṣe tó máa ń darí wa táwọn mákẹ́tà máa ń darí wa ní pé èmi tí mo wọ̀ pé ìwọ tó kọ sórí tó mọ̀ pé ẹ̀bà kò fitting sí róòlù sí sórí mákẹ́tà wa sọ pé kò sẹ́bà ní fíìmù yẹn wọ́n lè má gbà tí bá dìgbà míì àwọn tó ń fi ẹ̀bà sínú fíìmù wọn ni wọ́n máa sáré mo fi máa wá so èmi náà á fẹ́ fẹ̀bà sínú fíìmù tèmi lọ́rọ̀ yàn ẹ̀rọ bàbá wa kọ́lọ́ṣà fojú ẹ̀ fún wọn wọ́n ti late bàbá Sùwé tọ́mọ́ ní kí bàbá Sùwé wá ṣe chief nínú fíìmù tí story yẹn ń ṣe comedy story wàhálà ẹ̀wọ̀n ní rí ṣe fún yẹn bàbá Sùwé náà máa rí so àwọn òkè wọn kàn pabẹ̀ yẹn ni bóyá yẹn ni ó paná kí fíìmù ni o bóyá online ni o bóyá àwa abákẹ́tà fẹ́ jèrèjèrè ni o mi mọ̀ ìyẹn níbẹ̀ yẹn mo dẹ̀ ń ta fíìmù yẹn mo dé ibi tí mi dé Nàìjíríà ilẹ̀ Yíbò ni ò pọ̀ ilẹ̀ Yorùbá yà gàgà kí n tó wá ṣe bàbá Táwó nínú igbó Àjàlẹ̀ kí n tó wá ṣe Ogun Àìmọ̀dí kí n tó wá ṣe ọ̀rọ̀ Olúwa àti bẹ́ẹ̀ tí mi lè rántí báyìí àti ní àwọn ọmọ tá a ti ń gbé wọnú fíìmù tó jẹ́ ọmọ bíbí inú mi àwọn bíbí inú mi Ibrahim Alamotu Tọ́yìbọ̀ Alamotu ó ti mú wọn nínú iṣẹ́ mi ó ti wọ́n industry àwọn Alamotu àìsá ohun tí wà ní ọkọ̀ Alamotu ó ti ń ṣe makeup tó ń ṣe mi mu so ẹni bá máa ṣiṣẹ́ yìí kó má bẹ̀rù kì í ṣe tí iṣẹ́ tí ẹ̀ ń sá fún but àbàtẹ́ ó ti rọ̀ gan-an ṣe rí ọlà yẹn ọwọ́ Ọlọ́run ló wà o kò sí lọ́wọ́ ẹ̀dá o kì í ṣe bá a bá ṣe ṣiṣẹ́ la máa fi là o lára kò rí abẹ́kọ̀ọ́ bàbá wa ò tó lò náà tẹ̀ ní ọ̀gá tèmi Igwe Ọláyà ipò tí Igwe wà lénìí Ṣótòló wà ń bẹ̀ Ṣótòló gbìyànjú ṣé Igwe gbìyànjú ẹ wá wo ọmọ ọ̀gá tèmi ọmọ Ọláyà Ọdún Adékọ́lá ẹjọ ipò tọdún Adékọ́lá Ọlọ́run ò bá ti Ọláyà jẹ o bá tó lò jẹ kó tó kú o
mo fi ń sọ fún wa pé tẹ́ ẹ bá mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ lọ́run ṣe ń pín nǹkan ẹ̀ o. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. ká tó ṣe first stack mo wà ní Agége lọ́dọ̀ àbúrò mọ́mì mi barista kọ́lé sí ibẹ̀ lérí àyẹn bàbá Àyìnlá Ọmọwúrà wọn náà kọ́lé sí eré àyẹn a máa ń rí dáadáa ńgbà yẹn mo ti lọ ru pọ́npọ́n bíríkìlà for long then ó lójú ẹni tó máa mọ̀ pé mo ti ṣe kọ̀ǹdọ́kítọ̀ rí mo ṣáà ń ṣe bákan bàbá à ń lọ bá wọn lórí ilé àwọn oníṣàtà tó ń ṣeré ń bẹ̀ àwòrán fá àṣẹ wálé ní ìmọ̀ mo ṣe fẹ́ kọ́ mi ìyẹn ń lọ bẹ́ẹ̀ ní nǹkan bí 77-78 mo jọyàn ọmọkùnrin kan ní fújì ní Mushin side èyí ẹ̀ lókè ó kán báyìí ojú òní kankan ó máa ń kọrin fújì mi náà jọyìn mo máa ń tẹ̀lé wọn àti ẹ̀mú tá a fẹ́ mú gbà yẹn láti Mushin àti wọn sọ Mushin sí Agége bóyá 10 kọ́bọ̀ la máa ń wọ̀ mi ò ń wọ́rì nígbà ó yá ibì kan wà ní tabakọjá Ìkẹjà sọ́nà Òṣèdù sáìdì máfòlùkù yẹn ló wà a máa ń lọ ìjà kan fún bẹ́ẹ̀ mo mọ kan fún jà gan o mo gba white belt mo gba black belt mo gba yellow mo gba red òun ni mo bá kò ní ibẹ̀ yẹn ní 1979 tí wọ́n wá sábẹ́kúta mi ì tí mẹ́rù mi tán bọ̀ nígbà tó di 98 ní níjọ́ tá Àyìnlá Ọmọwúrà kú gangan ìjọ yẹn gangan ni mo kó ẹrù mi dábẹ́kúta tán pátápátá nígbà tí mo dábẹ́kúta fortunately mo kàn rí pé a máa ń gbé rédíò gbóògbà yẹn tá a bá ti gbé rédíò mọ́ra òkú bàbá Aládélé ọ̀ǹdẹ̀ tí nìkan gbogbo èèyàn lápé àá máa kọ́lẹ̀ à ń kóra wa lọ gbogbo wa ni intersport náà schools ní wọ́n ní days yẹn a máa ń lọ torí kí ni torí obìnrin náà nígbà tó wá di 1980 mo join Alhaji Ramoni Kemiye mo bá lùlù mo bá gbérin ọ̀rẹ́ mi kan ń pè ní Nájímù Aró Kókó a bẹ̀rẹ̀ Muslim organization Young Alasalatu Society of Nigeria tá à ń pè ní Yasin ní 1982 bẹ́ẹ̀ ni mo ń ṣe fújì mo ń ṣe Muslim organization yẹn nígbà mo wà lágége yẹn mo join Boy Scout ní 1976 before the first attack Boy Scout ní abúlé Ẹ̀gbá ẹ̀ láti ń ṣe ní wá wí nígbà yẹn is a friend to all and your father no matter tó ṣe kìnnì kan no matter ìgbà orin yẹn pọ̀ a ní àwọn kìnnì kan 1 to 10 ni tá a máa ń kà báyìí bóyá bíi sin 1 scout boy scout should be kìnnì kan ṣe 2 that should be kìnnì kan
ó lọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ọ̀fọ̀ ẹ̀ dídí mo mọ̀ lórí àwọn tó ń sọ bíi 76 ni o bíi 76 kọ 76 gangan ni torí mo dá igi yẹn ní 74 mo dẹ̀ ṣe ọmọ ọ̀tá díẹ̀ láìgè mo ṣe ọmọ ọ̀tá díẹ̀ àmà Danjuma cinema yẹn first film tí wọ́n fi ṣí alára káà náà pé fíìmù tí wọ́n fi ṣí Danjuma 1976 alára káà ni ó dà ń pé alára káà yẹn ṣé rẹ̀ ká ò sí inú ẹ̀ mo wo India fíìmù gan-an fíìmù níṣẹ́ mi dẹ́n gbogbo àyẹn fíìmù máa wo fíìmù gan-an ó túbọ̀ lead mi sínú acting line dáadáa before the Danjuma cinema a ti máa ń lọ wo fíìmù náà wọn pen cinema Jẹ̀bákò ní Mushin ìgbà secondary school kan wà ní Abayi Jẹ̀bákò yẹn gbà yẹn àtàwọn Marie-Josh ní Agége mo ṣe ìgboro díẹ̀ láyége dáadáa bọ̀dà alhamdulillah ṣùkúrà mi ò mú tí mi ìdẹ̀ mú gbó ọpẹ́ ní fọlọ́run orí ọ̀fẹ́ láàánú náà rí gbà kọ́lọ́ ń gún wa lẹ́mìí dáadáa. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayham Excess RM 139YS Up Minister Road, South Rayham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.